kíkú máa pa ẹ́ àtòkẹ́ kàrùn máa ṣe ẹ́ àtòkẹ́ kíkú máa pa ẹ́ kó lólẹ̀ yí pẹ́ kàrùn máa ṣe ẹ́ àtòkẹ́. Mo ti mójú rókun àmọ́ mójú rọ́ṣà fún mọ̀mọ́rọ́mọ bí rẹ̀ nílé ayé o alátòkẹ́ o. Balikis dákun mọ́ dágọ́ jọgọ́jọ́ ní ọdún ẹ̀ lóde àìsàn oníkan ọlọ́run ọba mi ò ní jẹ́ òkánjú kú wà á dágbà wà dógbó nílé ayé ikú òjijì ó wá nípa ìwọ ò wá ní báwọn kú ní ìwé àtẹ̀pẹ́ báyìí lájọ tẹ̀lẹ̀ ìpẹ́ lọ́lọ́run ọba alátòkẹ́ o. Mo pé bó ṣe lé lọ́dún kan lónìí kiri ayọ̀ rẹ kó mọ̀ lékún ní ìwọ tó ṣọdún èyí ló ṣe tẹ̀mí sí lọ́lọ́run ọba oore gangan adéọlá o. Àtòkẹ́ ni mò ń kó dẹrẹ́ fún lọ́wọ́ o oore gangan ọ̀rẹ́ rẹ ló gbé mi wá bí o. Mọ̀ráyọ̀ ló gbé mi wá Àjọkẹ́ ló ní wá kí yọ ó ní Àkànní akéwì dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde wá bá ń kọ́ rẹ̀ mí dáadáa àrídùnnú mi ni èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Àtòkẹ́ lẹ́yìn gẹ́gẹ́ wọn lè wà tútù bí àdàbà ṣá ni mo pé ó bá ń kí yọ àdùnmáàdán arẹwà lóbìnrin ni ọmọ kan bí ẹgbàágbèjì lórí ọmọ ní í ṣe èmi ò máa rọ́mọ Ògbómọ̀ṣọ́ tó búrẹ́wà rí gbogbo wọn ni wọ́n ń fojoojúmọ́ dára bí ègbè ni Adéọlá àbíwọ́kọ́ ni mo ṣe ọmọ hàn nífa Balikis n ò kókó lè ṣe ọmọ jàre mo ló kú ọdún ó sì kó àṣeyẹ ìwọ onírèlẹ̀ ó mọ̀ ga ni àrídùnnú rẹ̀ ò wá nílé ìbànújẹ́ mọ́ lọ́wọ́ Adéọlá ṣe bí akíkanjú obìnrin ni iṣẹ́ rẹ̀ ò wá nílé iṣẹ́ mọ́ lọ́wọ́ àbùkù wá nìkan ọlọ́run ọba mi ò kó ní yọ lórí ńlẹ́ arẹwà lóbìnrin èyí mẹ́nu gún àdùnmáàdán àmọ́ bí ọjọ́ àpọ́n bí kò rẹ̀ àmọ́ bí òyìnbó adáramọ́ fètè paraṣe àwòtún obìnrin dákun mọ́ gbádùn tí ẹ ò jàre ọdún ẹ̀ lóde ìwọ onírèlẹ̀ ó mọ̀ ọ̀gá ni ìwọ òkú ní ṣánkú máwọn òbí rẹ lójú ayé rẹ ò wá nítorí kodò bí ẹ̀rù àfàmì àsìkò rẹ ti ń wá ọlọ́run ọba àmì kò ní jẹ́ òkánjú kú ìwọ ò wá ní bòyìnbòyìn kó bá wọn dìjọ ẹ̀sìn nílé ayé tó wá ìlú tọ́kì tó wà á kéré òkú délé Àtòkẹ́ ò ní parẹ́ ṣáájú bẹ́ẹ̀ ni wọn ò ní rúkú rẹ wálé láṣẹ lè dùn màrẹ́ ọba iná wá délé àwọn bàbá rẹ̀ Adéọlá járe lé o. Balikis dákun jẹ́ ń bá wọn dénú jáde ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ní Ògbómọ̀ṣọ́ nílé o. Ògbómọ̀ṣọ́ ajílété ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ní Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀júgùn Ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ lẹ́pẹ́ títí tòdò Ògbómọ̀ṣọ́ mébé nínú ilé àwọn bàbá rẹ̀ ní ajílété ló ní ká pè dé mọ́nú o káwá ṣe gbé níyó mébé nínú ilé àwọn bàbá rẹ̀ ní mébé wà lọ́mọ ajíjẹ kàtán wọ́n tún mú kànyọ̀gàn lé mébé nínú ilé àwọn bàbá rẹ̀ ní mébé wà lọ́mọ àfògbọ́jà o. Ògbómọ̀ṣọ́ ọmọ àfògbọ́jà déṣù ọ̀dàrà ògbó ní báyìí jà lọ́gbọ́n hanú ẹ ṣe bí eré lọ́mọ ajagungbadé ń báyìí ṣe ni ògbó dákun mọ́mọ́ bá mi jà n ò lówó ẹbọ nílé ajagungbadé ológbòjò kẹrìírí lójú ogun ògbó kiri kan ọjà lálẹ́ bàbá Bàrúkù ìbàrú sọ fún òun mẹ́kún sùn ìyá Bàrúkù ìyá Bàrúkù ìbàrú sọ pé òun bàwẹ́ gbà ògbó gbẹ̀gìrì ló kọ́lé tí ìbàrú nílé ní jọ́sí o ìbàrú bá ń sunkún àsùn dánlé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni bébí ibi ẹ pèrè sí àmọ́ pè lókè lérí ibi ẹ pàfọ́n sí o
òun la mọ̀ ń pè nísàlẹ̀ àpọ̀n. Ibi ẹ bá pọ̀ ra sí la mọ̀ ń pè nísàlẹ̀ ọ̀rá. Mebí nínú ilé àwọn bàbá rẹ̀ ni. Bàbá yín jagun títí ló bá fàpọ̀rọ̀ sọ́dọ̀ ajagun. Ogun jajajaja rí o, ogun jajaja kókó gbòmọ̀ ṣọlẹ̀ rólé. Mebí wọn lọ máa jó pàkí ní mọ̀já. Mo ṣe ìkùlù mo ṣe ìmọ́lẹ̀ lápá. Láyàn ká nìyí ọmọ akèrè wọgbó erin lọ. Ajílétélé ní ká pèdè mọ́nú o, káwá ṣe díẹ̀ níyó. Mebí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́nà gangan ni. Ǹjẹ́ tán bá ní ìtàrí nǹkan ewì kí ọ̀la tẹ̀ kan. Mọ̀ pé Adésínà lèmi ń jẹ́. Habibulai tara ń fẹ́. Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.